gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ẹ tútú ìkújú rere yẹn ṣe. mo ṣe sọ pé mo ní ni. Kí ló wá ṣe? mo ń wo ni. Ó dáa ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ni ẹ lè wo ṣùgbọ́n kí lẹ wá nílò láti ṣe láti gbé wíwò lẹ sì ń wò ṣùgbọ́n ẹ tí lè gbé. Ó dàbí pé kẹ́ máa ṣiṣẹ́ kọ́ ni ẹ máa gbowó oṣù ẹ mọ iye tẹ́ máa gbà lẹ́yìn oṣù tàbí ṣùgbọ́n wọn ò ní fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ní láti ṣiṣẹ́ ibi tẹ́lẹ̀ wá dùn sí ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú lẹ máa fi ṣiṣẹ́ lẹ máa fi ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Tẹ́ kí lẹ wá máa ṣe ẹ dá ìbéèrè 10 ẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ẹ̀dẹ̀ mọ òǹkà yín dáadáa ló bá tán. Tó bá ṣe é ṣe kẹ́ dé 1,100 wálẹ̀ tẹ́ ẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ a máa fún yín ní ìlọ́po 2 owó lẹ́yìn ètò. Ìyẹn dá ẹ sọ̀rọ̀ sókè o. Ó dà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kóhùn yín já geere ẹ fẹ́ wá gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ó yẹ kóhùn yín kó lọ sókè dáadáa. Ó ti lọ sókè. Ó dáa tó bá ṣe pé ẹ wá dé 10,000 tẹ́ ẹ ṣáà ń ṣe àmúlùmálà tẹ́ ẹ ń ṣe sóò dẹ́n gbogbo ẹ̀ tẹ́ ẹ ń kó fọ́mọ ra wọn àní kẹ́ máa mú 10,000 lọ. Tẹ́ bá sì níbèrè ilẹ̀ àní kẹ́ máa lọ ṣùgbọ́n tẹ́ bá yarí délẹ̀ kẹ́ ní ẹ fẹ́ dáhùn ìbéèrè yín tipátipá ó dáa àní kẹ́ dáhùn ìbéèrè yín o bẹ́ẹ̀ bá ṣe ń gbà wọ́n owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè ìyẹn dàbí. Ó ṣe kó dáa ṣùgbọ́n kò burú kò dáa kò burú. Ó dàbí ọmọ ó só sí ni lẹ́nu ó buyọ̀ sí díẹ̀ tó ìjẹgbẹ̀rún 10 náà nǹkan kan náà ni ọ̀rẹ́ yín lélẹ̀ olófòfó a máa ràn yín lọ́wọ́ lóòrèkóòrè òun náà ló dẹ̀ máa bá yín pa owó yín yẹ. Kí lórúkọ yín? Omidan Olúwafúnmiláyọ̀ Ọláwálé. Ẹ sọ̀rọ̀ sókè. Olúwafúnmiláyọ̀ Ọláwálé. Lórúkọ yín? Bẹ́ẹ̀ni. Níbo lẹ ń gbé? Ìlú Èkó yìí náà ni. Níbo lẹ ń gbé lÉkòó? Ìkọ̀tún lẹ ti wá sí yíbí? Bẹ́ẹ̀ni. Ìgbà ọlẹ kúrò lé? Bíi ọwọ́ aago 7:30. Aago 7? Ẹ jọ̀ọ́ ẹ rí dájú pé ẹ mú lọlé o. Ẹ má sọ pé tí n bá jẹ́ ọwọ́ yín. Ẹ gbìyànjú bó ṣe dáa nìyẹn. Iṣẹ́ ò lẹ ń ṣe àbí kí lẹ ń ṣe? Mo ti ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìfowópamọ́ rí ṣùgbọ́n mo ṣì ń wáṣẹ́ o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń ta irun. Ẹ ń ta irun? Bẹ́ẹ̀ni. Irú irun wo? Irun tóbìnrin máa ń wọ̀ ni. Èwo lọkùnrin ń wọ̀? Mi ò mọ̀. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Ẹ kúlé. Wọ́n ó dáa wọ́n ní àwọn irun yẹn máa ń wọ́n gan. Wọ́n sọ bẹ́ẹ̀. Ẹ̀yin kọ́ lẹ̀ ń ta ni. Oníye tẹ́ bá fẹ́ rà dì ó ní ìpele. Ìpele wo lẹ̀ ń tà lẹ́yìn wà? Kò sí èyí tẹ́ fẹ́ rà tí mi ò tà. Èwo ló wọ́n jù tẹ́ ti tà rí? Olóòtú tẹ́ bá jẹ́ kí mo lọ sọ nǹkan tí kò yẹ kí n sọ tí wọ́n wá yọ owó mi ní dáríjì yìí. Ẹ káàbọ̀. Ṣùgbọ́n mo ti ta irun oníye eléyìí. Èwo? Èyí tí a máa kàn ká tó kan 500. Ẹ máa kàn 250,000. Kí wáyé? Ó ṣe pé irun wọn bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn tó bá ti lórúkọ yẹn ẹlòmíì dẹ̀ máa ń gbàgbọ́ pé tóun ò bá tí ì ra irun tó jẹ́ pé wọ́n pè ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kò tí ì jẹ́ gidi kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tèmi náà bá ti lórúkọ nísìnyí náà máa dá lówó ńlá o tó dẹ̀ jẹ́ pé irú kan náà ṣì ni ṣó yé yín. Tó fẹ́ yé mi. Ó ti yé yín bẹ́ẹ̀ olóòtú. Ohun àjẹkọ́là ń tà lẹ́bi ṣe
ẹ̀yin ẹ̀ ṣe wọrú irun tẹ́ ń tà. ẹ mọ̀ pé bí mo ní kò ṣe pé bí a pé mo nífẹ̀ẹ́ lọ sí ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ pé wọ́n máa béèrè pé kí ló tí mi kí n wọ nǹkan tí mò ń tà òun náà ló jẹ́ kí n ní èyí tí mo ní ṣùgbọ́n kò kì í ṣe ohun tí mo ní torí orí máa ń mú mi dẹ̀ kí n fẹ́ kí nǹkan máa ní mi lára. ṣé mo kẹ́ ẹ ti dọ́gbọ́n sọ pé irun máa ń ní yín lára báyìí. pé orí lè máa mú mi kẹ́ pé ó dẹ́ gùn ìrẹ̀ nífẹ̀ẹ́ nǹkan bẹ́yẹn bẹ́yẹn. nǹkan bẹ́yẹn bẹ́yẹn ó dáa ẹ mú béèrè àkọ́kọ́. ìbéèrè kelo. ẹ jẹ́ n wò. ìbéèrè 4,500. ìbéèrè 4,500 kí ló wá sọ. kí ló dé tẹ́ ẹ̀ ń mí tó báyìí kí ló dé. mi ò mọ ìbéèrè yẹn nù. òun lẹ wá fi ń mí. kí ló ẹ parí ẹ̀. parí òwe yìí. ohun tí wọ́n ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. bẹ́ẹ̀ ni nǹkan tó ń wúyàn ló ń pọ̀ ní ọrọ̀ èèyàn ohun tó ń wuni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni ó dẹ̀ tún lè jẹ́ ohun tó ń wuni ló ń pọ̀ lọ́lá ẹni. àbí sísì. ẹ má wulẹ̀ jẹ́ kí mi ò mọ̀. ẹ kò bí ọ máa ń parí. ohun tó wuni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni àbí ohun tó ń wuni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni ológun ẹrú kú aṣọ ẹ̀ ó jẹ́ ẹyọ̀kan. èèyàn tó ní ogún ẹrú. ẹni tó lè ní owó láti ra ogún ẹrú tó ní ogún ẹrú tó ń pàṣẹ fún tó ń sọ̀rọ̀ fún ìgbà tó kú ẹyọ̀kan báyìí láṣọ ẹ̀. ṣe rí i pé aṣọ òwú nìyẹn nǹkan tó wúyàn ló ń pọ̀ lọ́rọ̀ èèyàn. ẹrú ló wú aṣọ òwú. ẹrú ló wú aṣọ òwú. ṣóye yín bí rí irun tẹ́ ń ta yìí nísìn àwọn míì wọn ò ní aṣọ púpọ̀ ṣùgbọ́n kán gbé irun sórí ó tẹ́ wọn lọ́rùn kán ra irun ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ṣùgbọ́n tó bá pe aṣọ kan ní 10,000 wọ́n ní ó ti wọ́n jù ó rí aṣọ yìí ti wọ́n jù ṣùgbọ́n ẹ pe irun ní 500 ara nǹkan tó wúyàn ló ń pọ̀ lọ́rọ̀ èèyàn nǹkan tó wúyàn ló ń pọ̀ lọ́lá èèyàn tó wù yín yẹn ṣe gbọ́ nǹkan tó wù yín yẹn tẹ́lòmíì bá rí á ní onírakura rí onírakura ẹ̀yin kìdẹ́ ṣe rakura ẹ̀yin àágán ti ràràkura. lóòtú kí ló ṣẹlẹ̀. tí kíni fi ṣe kíni. àwọn ìbéèrè yìí ó lágbára o. kí ló ẹ jẹ́ n wò. 805. kò ń ṣe òǹkà ni mò ń sọ ìbéèrè gangan. kí ni 805 o. ìbéèrè 4,500. 4,500. kí ni ìyàtọ̀ láàárín ìlábùrù àti àbìlà. àbìlà bó ṣe yé mi sí ni pé bóyá bí ẹranko kan wà bí ẹranko kan wà mo kàn fẹ́ lò tó jẹ́ bí afunfun ní àwọ̀ ara ẹ̀ tí àwọ̀ míì wá là ẹranko wo ni ṣé ẹranko ẹ kò fẹ́ sọ bó ṣe. mo kàn ń sọ bó ṣe yé mi sí ni o bí àbìlà yẹn ṣe yé mi sí. ọ̀rọ̀ ni àbí bí ọ̀rọ̀ irun. kò papọ̀ mọ́ra wọn. kí wàá ní. ìlàbùrù àti àbìlà. ẹ mọ̀. mi ò mọ̀. àbìlà wọ́n dẹ̀ fẹ́ ṣàlẹ̀ zebra. mi mọ Yorùbá ẹ ti bá lọ sọ lóyìnbó nǹkan. ẹ ṣáà sọ pé ẹ dúró ẹ máa sọ pé ẹranko ní àbìlà. òun ni ó máa ń ní àwọ̀ lóríṣiríṣi funfun àti dúdú. tí bá lọ sọ lóyìnbó mi mọ Yorùbá ẹ ti bá sọ lóyìnbó. ṣé mi sọ lóyìnbó báyìí.
Ó dáa. Baboon ní ìkejì. Èyí tẹ́ sọ yẹn ni ìlábùrù. Ìyàtọ̀ tó wà láàrin wọn. Ẹranko ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ẹ ṣé. Ẹ ṣé àti pa owó mi rẹ. Tó bá yẹ pé wọ́n fọkàn balẹ̀ díẹ̀ sí ni. Kí ló ṣẹlẹ̀? Ìbéèrè. Ẹ jẹ́ wò. 783 kí ni? Ọ̀rìnléní-ẹ̀ẹ́dẹ́gbẹ̀rinlémẹ́ta. Tí yára bá jẹ́ yára. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún lọ́ra? Slow kì í ṣe lọ́ra o. Kí ló dé jẹ́ wo mi bẹ́ẹ̀ yẹn? Fast òun ni yára. Haste, quick. Kí wá ni slow ní Yorùbá? Lọ́ra náà ni kò yára. Lọ́ra is reluctant. Kéèyàn lọ́ ara like twisting your body. Ó yàtọ̀ sí. Kó fà. Draw kó dàbí ilá. Olúwa o. Ṣé a máa ń sọ pé ilá ló máa fà? Ẹ mọ̀. Kò ń ṣe lọ́ra. Reluctant ni lọ́ra. Ìdí nìyẹn wọ́n fi sọ pé yára. Lọ́ra láti fèsì lọ́sọ̀ tí kejì. Kì í ṣe slow. Kéèyàn tẹ̀ jẹ́jẹ́. Kéèyàn rọra gentle. Careful. Rọra náà nìyẹn náà. Kí wá ní slow? Bá mi yọ. Olóòtú. Ràn mí lọ́wọ́ rárá. Yíyọ lẹ́kùn yọ ò yíyọ lẹ́kùn yọ. Mo dúpẹ́. Kí ló dé tẹ́ ẹ̀ mọ yọ? Ìbéèrè. Ẹ jẹ́ n wò. 624 ó yẹ kẹ́ Okòóléní-ẹgbẹ̀ta-ó-lé-mẹ́rin. Okòólélẹ́gbẹ̀ta kí ló dé? Ẹ wá ti ń lọ́ra ẹ̀ ń rọ́tìkọ̀. Ó tó kí n lọ́ra. Àwọn ìbéèrè tí mo bá pàdé yìí. Kí ló ṣe é? Mi mọ̀. Tẹ́ ẹ̀ lè mọ yọ lásán. Ẹ sọ yọ bí pé ẹ sọ ayọ̀. Ó yá. Lo àwọn ọ̀rọ̀ márùn-ún nínú gbólóhùn kan. Dárayá. Kí ni dárayá? Kéèyàn ṣeré. Exercise. Faraya. Kó bínú. Go berserk, out of hand. Ó yá. Kíyèsára. Kó ṣọ́ra ṣe. Faramọ́. Carefulness. Faramọ́. Faramọ́ méjì ni o. Faramọ́ àti faramọ́ àbí. Ó dáa, ẹ lò kan nínú dárayá, faraya, kíyèsára àti faramọ́ nǹkan. 4. Mo lọ sí eré ìdárayá kan. Tí ẹni tí ó gbà wá lálejò faraya nítorí àìkíyèsára. Tí ohun tó ṣẹlẹ̀ sì ṣe faramọ́. Ó dùn. Ẹ tún sọ. Mo lọ sí eré ìdárayá kan. Níbi tí ẹni tó gbà wá lálejò tí ó ti faraya nítorí kò kíyèsára. Tí ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ sì ṣe faramọ́. Ó dùn. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ń tarun náà? Mo ti tó ọdún 5 torí mo ṣì wà nílé ìwé gíga tí mo ti bẹ̀rẹ̀. Níbo lẹ ti lọ sí ilé ẹ̀kọ́ gíga? Fásitì ti Ládòkè Akíntọ́lá
àti onímọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ tí wọ́n ní Ògbómọ̀ṣọ́. Kí lẹ kọ́ àbí kí lẹ lọ kà ń bẹ̀? Ètò ohun ọ̀gbìn. Ètò ohun ọ̀gbìn. Ẹ wá ń fọ̀gbìn ni. Mo fi ṣiṣẹ́ nílé ìfowópamọ́ bẹ̀ fi ń tarun. Ẹ ń fọ̀gbìn tarun. Ó yẹ kẹ́ wá débi kan tẹ́ máa ṣe kẹ́ máa gbin irun. Kẹ́ máa gbin. Bẹ́ẹ̀ ṣe sọ ìmọ̀ á ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ ṣiṣẹ́ lórí ẹ̀. Ó dáa. Yóyá, ìbéèrè kélòó? Ẹ jẹ́ n wò. 727 ìyẹn rọ̀ o. Kí ló dé? Ìbéèrè okòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-lé-méje. Okòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-ó-lé-méje. Kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní àràndùn? Mò ń ran oúndùn àbí mò ń sọ nǹkan lẹ́nu mi ó dẹ̀ ń. Olóòtú. Ẹ tì mí síwájú díẹ̀ ẹ dákun. Jẹ́ n dìde ń gbà yẹn. Ẹ ràn mí lọ́wọ́, àràndùn. Ẹ ti ń gbà á. Kí wọ́n bá níyàn ní àràndùn. Ó lẹ́nu. Ó ń fọnu. Ẹnu ẹ̀ dùn. Àrọ́ òun ni ọ̀rọ̀ míì fún sọ àbí tó wá dùn. Tó dùn, alásọdùn. Ṣé bá jẹ́ yín ń ta ọjà tẹ́ ń tarun yìí? Ẹ ṣé mo dúpẹ́. Ẹ rí ẹ ti rẹ́rìn látàárọ̀. Mo gba méjì nínú mélòó mo ti dáhùn 5. Aláràndùn nìyí. Ṣé ẹ bá fẹ́ tarun ẹ̀ kì í ṣàràndùn? Ọjà ni owó, iṣẹ́ owó nìyẹn. Ó dáa, àràndùn èèyàn tó máa ń sọ àsọdùn. Iṣẹ́ owó kọ́ lẹ wá ṣe ń bí? Kì í ṣe bẹ́ẹ̀ tààrà. Kì í ṣe bẹ́ẹ̀ tààrà. Iṣẹ́ kí ni? Mo kàn fẹ́ràn Yorùbá ni. Ẹ kàn fẹ́ràn Yorùbá? Ẹ ní gbowó yẹn? Tí bá fún mi máa gbà. Tí mi ò bá fún yín ńkọ́? Tí bá jẹ́ ẹ máa fún mi ni. Tí bá jẹ́ ẹ máa fún mi. Àràndùn arábìnrin pọ̀. Ó yá. Ìbéèrè. Ẹ jẹ́ wò. 657. 657. Kí ló wá sọ? Parí òwe Yorùbá yìí. Apàtẹ́wọ́ fún wèrè jù. Wèrè lòun náà. Òun àti wèrè ọgbà ni wọ́n, ìkan ni wọ́n. Ẹ ṣé o. Torí tó bá ṣe tí wèrè bá ti ṣe òun náà fẹ́ máa ṣe. Èwo lẹ tún wá gbé wá yìí? Èwo lẹ tún mú yìí? Ẹ jẹ́ wò. 700. Kí ni 700 ní Yorùbá? Àló ń kàkọ́ ìbéèrè yín gangan. Kí ni ilé náà? Owó kì í síbẹ̀. Kò kí kankan. Ẹ̀ẹ́dẹ̀ tí ì sọ. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá dúró báyìí ẹgbẹ̀rún lọ́nà igba lẹ̀ ń mú lọlé? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lélẹ̀. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó yá. Mi ò ka yẹn. Ṣùgbọ́n ìbéèrè yìí rẹ̀ parí òwe Yorùbá yìí. A kì í pa odù ọ̀yà lójú ọ̀tá ẹni. Kí ló dé tí ò lè pa lójú ọ̀tẹ̀? Kò máa yé mi o. Olóòtú láàrin mi àti kí ló dé tí ò lè pa lójú ọ̀tá ẹni? Láàrin àwa méjèèjì. Kí ló dé tí ò lè pa lójú ọ̀tá ẹ̀? Ẹ̀hún náà ní parí òwe yẹn. Ní kó pa lójú ọ̀rẹ́ ẹ̀ ń gbà yín àbí lójú ara ilé ẹ̀. A kì í pa odù ọ̀yà lójú ọ̀tá ẹni. Tá bá pa odù ọ̀yà lójú ọ̀tá ẹni lẹ́bọ̀rọ̀ la pa. Kò yé mi o. Centipede ni lẹ́bọ̀rọ̀. Tó bá pa odù ọ̀yà kò jáde. Ó máa dàbí pé kò ṣe kankan lójú ọ̀tá. Kò sí nǹkan tẹ́ fẹ́ bí rí irun tẹ́ ń ta ìbáyìí. Ṣé ẹ ní sọ? Ilé mi ní sọ mi. Ilé yín ní sọ yín? Ẹ ṣe pọ̀. Ń da. Bẹ́ẹ̀ ṣe wà báyìí.
kí irun tẹ́ ẹ ní kó kún gbogbo ibi tá a wà yìí èèyàn tí ò fẹ́ràn yín akọni tó bá dé sọ ẹ̀ ó ṣàkó wọn ó ṣàṣètò wọn jàgàjàgà ó ṣàkó wọn síbẹ̀ kò sí à ń pa odò ọ̀yà lójú ọ̀tá ẹni. lọ́wọ́ ara olófòfò yìí. olólùfẹ́. olófòfò ni mo olólùfẹ́ bí bò ó yá ẹ fún mi níbèrè tó kàn. mélòó níbèrè mi kú o mélòó níbèrè mi kú o. ó kù méjì lẹ́yìn eléyìí. ó kù méjì lẹ́yìn eléyìí. kí ló dé ẹ yẹ̀ wò. ìbéèrè okòóléní. oko àbí oko. okòóléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́rin. parí ọ̀rọ̀ Yorùbá yìí. nítorí afọ́jú ni òjò ṣe ń kù. nítorí adití ni òjò ṣe ń ṣe kí ni. nítorí ẹni tí kò rí ló ṣe ń kú wa lè gbọ́. nítorí ẹni tó dití ó ṣàlàjú ó máa di pé ó ń rọ̀ torí ẹ̀ ló ṣe ń rọ̀ ni àbí torí ẹ̀ ló ṣe ń ṣì tì mọ́ ọ̀rọ̀ yóò yé mi nítorí afọ́jú ni òjò ṣe ń kù nítorí adití ni òjò ṣe ń. tẹ́ ẹ bá gbà ló ṣe ń fatẹ́gùn ló ṣe ń rọ̀. dúró. òjò máa ń rọ̀ ó máa ń fatẹ́gùn ó máa ń ṣì tì mọ́. kí lòjò tún ń ṣe. kí lòjò tún ń ṣe. kí lòjò tún ń ṣe. ó máa ń sún àrà. mo máa ti parẹ́ o ẹ má ti yọ o. nítorí afọ́jú ni òjì ṣe ń kù tó di tí kò ní gbọ́ so nǹkan tó. bá mi yọ só yẹn. nǹkan tó lè rí. gbogbo àwọn tó wà bí ló dùn. nǹkan tó lè rí. nítorí afọ́jú nítorí adití lòjò ṣe ń ṣe kíni. ó lè rí kí ni òjò máa ń ṣe kó tó rọ̀. ó máa ṣú. wọ́n lè mí fún ilé ìtòkù ẹ ṣé. èwo tún lè lé ìbá. nítorí. ó dùn mí ṣá. ẹ bá mi gbé kínní Honeywell yẹn wá tó wà bí. ó dà gbé síbí gbé súnmọ́ mi nítorí ẹ mọ̀dí tí mo fi ní kàn gbé fún yín tí a fi gbé kínní a máa gbé fún yín àwọn Flour Mill PLC àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò ilé tẹ́ ń wò yìí lọ́wọ́ yìí tá wà lórí ẹ̀ yìí ṣùgbọ́n ó pẹ́ kẹ́ tó sọ èdè Gẹ̀ẹ́sì mo dẹ̀ wá rí pé owó yẹn ò ní jẹ́ ìlọ́po méjì mọ́ mo wá ní kan fún yín a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ó yá ẹ tẹ̀síwájú. ìbéèrè kọkàndínní ọ̀rìnléní ẹgbẹ̀ta ó lé mẹ́sàn-án. 689. kí ni Yorùbá ń pè ní òbélé. 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 kí ló ń ṣẹ̀yìn ọmọ Èkó iná ẹ mọ òbélé. olófòfò ṣe bólúrànlọ́wọ́ ní. ìrànlọ́wọ́ tó lè ṣe ló ti ṣe yẹn. ọkọ̀ ojú omi. èwo nú ẹ̀ tójú omi ní èwo. ṣé lè tó fi ń gbọ́kọ̀ wá láti ìlú òyìnbó èta ló parọ́. rárá. kí ni ìyàtọ̀ láti dúró kí ni ìyàtọ̀ láàrin irọ́ àti rárá. ìyàtọ̀ tó wà láàrin irọ́ àti rárá ni pé nǹkan tẹ́ ẹ sọ yẹn kì í ṣe òótọ́ mo parọ́. mi sọ pé parọ́ ẹ mú ṣàlàyé ni ẹ má jẹ́ kí n sọ kó tó yẹ kí n sọ lóòtú. kí ni nǹkan tó yẹ kẹ́ ẹ sọ tẹ́ ẹ ń sọ. irọ́ ni pé ẹ parọ́ mi sọ pé ẹ parọ́ o rárá ni pé kò rí bẹ́ẹ̀ ìtumọ̀ nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn.
ìdí kí ló dé tẹ wá sọ pé irọ́. Ọ̀dẹ̀ má bínú. Mi ò bínú ó yá. Mo náà ni mo sọ pé ọkọ̀ ojú omi ẹ̀dẹ̀ tún. Kéno eléyìí ti kékeré yẹn ni. Tíyàn fi ń sọdá láti òdì kan sódì kejì níbi omi. Ṣàlàyé bíi pé yẹ ká fún wọn. Ìdí yàrá ní pádìyọ̀ òun kéno ìwọ ló máa wá kéno ló máa wọ òbèlè tiẹ̀ òbèlè ní Yorùbá ń pè. Ìbéèrè tó gbẹ̀yìn. Òyìnbó ẹ̀ gan mi ò mọ̀. Ẹ mọ òyìnbó ẹ̀. Òǹkà ìbéèrè òjìléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-ó-lé-ẹyọ̀kan. Ẹ mọ òyìnbó ẹ̀. Ẹ mọ òyìnbó ẹ̀ gan. Ẹranko ni màá fún yín ìkì ni wọ́n máa ń ìkì rédò ìkì ni wọ́n máa ń pè. Ó máa wà ní ẹ̀ẹ̀mọ́ níṣe tẹ́ ẹ̀ mọ̀ ní òyìnbó ó máa ṣòro láti jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ní èdè rárá ẹ fún wọn. Ṣé olùrànlọ́wọ́ dẹ̀ ni ẹ̀yin jẹ́ báyìí? Ẹ ṣé olóòtú mo dúpẹ́. Ìkì ó dáa inú mi dùn pé ẹ wá sórí ètò yìí lénìí ó dùn mọ́ mi pé ẹ wá sí orí ètò lénìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé àwọn Flour Mill PLC àwọn tí wọ́n ń ṣe gbogbo nǹkan tẹ́nu ń jẹ tí wọ́n fi Honeywell àwọn ni wọ́n ṣe agbátẹrù eléyìí ẹ wú wa lórí nítorí ó pẹ́ kẹ́ tó fún òyìnbó yàtọ̀ sí yẹn wọn ò gbà béèrè púpọ̀ méjì. Ìgbàjú méjì lọ. Kí ló dé? Àbí ká má fún yín mọ́ ni. Ẹ ṣé mo ti kí yín pé ẹ ṣé. Ó dáa wọ́n ní ká fún yín ní gbogbo nǹkan tẹ́ni ń jẹ yìí eléyìí ìpele ìdáná nílé ìdáná eléyìí àti wọ́n bá yín fi abọ́ sí àwo kẹ́ máa fi jẹun eléyìí náà màkàrónì wọn méjì àbí mẹ́ta gan wà nínú ẹ̀ eléyìí wíìtì wọn leléyìí wọ́n gbé sínú ẹ̀ náà méjì àbí mẹ́ta kíní noodles wọn ó wà níbẹ̀ náà wọ́n fún yín ní spaghetti náà wọ́n tún bá yín fìwé sí náà àti kálámù gbogbo ẹ̀ ló pé síbẹ̀ wọ́n tún fún yín ní ike tí ẹ máa kó spaghetti yín sí àti wọ́n tún fún yín ní ife ìmumi náà àwọn náà ní ẹ pé yánranyánran ni ìfura ara yín jà kúrò rà ó dáa àwọn ni wọ́n ní ká fún yín ní gbogbo nǹkan tí ẹnu ń jẹ tí wọ́n ń tà nílé iṣẹ́ wọn ẹ bá ti jẹ ilé ìtàn ẹ tún máa bá wọn ẹ wá lọ máa ra ti yín ọ̀fẹ́ lẹ́gbàá ilé. Tá bá ti jẹ tó bá ti dùn mọ́ wa ẹ máa lọ ra ti yín ó dáa gan ni. Ẹ ṣé gan ni o ẹ ṣé tí ẹ wá sórí ètò lẹ́yìn Ọlọ́run tún ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣe ètò tòní àwọn sọ fún yín pé kí n fún yín ní ife ìmumi kó má lọ máa pọ̀ jù ni kí ló dé eléyìí tí másọ òyìnbó ni kẹ́ ń fi máa mu kẹ́ máa fa omi ife náà wà ń bẹ̀ fún yín àti ìwé láti máa kọ nǹkan ẹ̀yin lẹ́nu gbogbo ẹ̀ wọ́n máa gbé yẹn fún yín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò tèmi o yẹ́yìn Ọlọ́run tún ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ ọlọ́pọlọ nígbà tí ẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ àtúntì ṣe o Ọlọ́run àtúgbà aláyè látúnṣe lè ètò ń bọ̀. Àmì àṣẹ Èdùmàrè. Tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ móhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí kó tó di ìwà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Ká má rí má sẹ́yìn bó.
òyìnbó ń bí kámárì màmá sọ òyìnbó kámárì má sọ òyìnbó ń bí kámárì màmá sọ òyìnbó má sọ òyìnbó má ṣe sọ òyìnbó ká lè jọ máa lo èdè mi ni ó sọ. Má sọ òyìnbó,